lórúkọ báyìí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ máa rìn báyìí ẹ bẹ́ẹ̀ ni a máa lọ ṣèbọn fi èpè báyọ̀ sọ̀rọ̀ pé máa lọ láti ìlú báyìí lọ sí ìlú báyìí wọ́n ṣe pààyàn láti ìlú òyìnbó tó máa parí iṣẹ́ tó dẹ̀ wá sí nàìjíríà láì fojú rí ṣèbọn ìfapá àwọn sì fi ẹgbanu àpáta inú ayé láyé ń gbé ọ̀rọ̀ ayé òye rẹ̀ ọlọ́run má jà ayé torí ẹni tó wáyé ò ráyé ẹni tó ráyé ò dàmọ̀ ẹni tó dàmọ̀ ò sí mọ́ gbogbo ẹni tó wò mí káàkiri àgbáyé ẹ ní dàmọ̀ ayé ò ní mú wa mo fẹ́ kẹ́ máa bá mi like ẹ bá mi love ẹ bá mi share káàkiri àgbáyé torí ọ̀rọ̀ tó nítumọ̀ náà wá béèrè lọ́wọ́ mi ẹ jẹ́ kí n ti ara mi kí n fi bẹ̀ sọ fún yín ọ̀rọ̀ ọ̀fẹ́ ọ̀nà tó jìn ní mo ti sọ nínú ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ gbogbo èèyàn tó wò mí káàkiri àgbáyé ẹ ní pòfo ẹ ní ròfo mo fẹ́ kẹ́ máa bá love kẹ́ máa like mo fẹ́ kẹ́ máa share ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ọ̀rọ̀ tó wá béèrè nítumọ̀ ṣe ti rí ọ̀rọ̀ tó ń béèrè lórí ọ̀rọ̀ ọ̀fẹ́ mo fẹ́ fi tèmi ṣàpèjúwe a máa ń pè ibìkan ní mò ń lọ sí Pòkíà mo kọ́ fẹ́ dí owó dí àpá lórúkọ yẹn kí n máa lọ sí ọ̀nà Pòkíà náà bá pè mí ní Badagry mo bá ń lọ lady kan wà ní owó dí àpá tí mo fẹ́ lọ dá wọn lóhùn fẹ́ attend sí wọn wọ́n fẹ́ fáwọn kan jẹ oyè àwọn ni mo gbọ́dọ̀ débẹ̀ dandan bí apènà lù mo dẹ̀ gbéra mo débẹ̀ ìgbà tí mo fẹ́ débẹ̀ lọ́dà mi dúró àṣánṣòro ní Badagry mo Ọlọ́run wá ṣe èmi ni mo drive ọkàn flash ni mo paná orò ń lọ lọ́wọ́lọ́wọ́ orò kéèlú yẹn mo wá flash mo paná mo flash mo paná mo dẹ̀ bá wọn sọ̀rọ̀ ọ̀fẹ́ so òun máa ń sọ pé kò ń ṣe normal English kò ń ṣe normal Yorùbá àwọn Yorùbá tó deep ni mo dẹ̀ bá wọn sọ̀rọ̀ ọ̀fẹ́ lẹ́yìn ìgbà mo tún wá sọ nípa ọ̀rọ̀ kan pé gbẹ̀yìn ilẹ̀kùn kó náwó ká mú un lóró kóró lọ nígbà tó tún débì kan ìyẹn ni pé ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé mo fi ní kẹ́ bá like kẹ́ love kẹ́ share gbẹ̀yìn ilẹ̀kùn kó náwó ẹni tó bá jọmọ orò àti iye tó jọmọ ìdílé olóró Yorùbá mi yé pé kó gbẹ̀yìn ilẹ̀kùn kó náwó kó mú un lóró kóró lọ bàtà ti pé mo ṣe bẹ́ẹ̀ mo ṣe wáyé kọ́ mọ̀ pé apènà odidi apènà ló wà nù mọ́tò àjọṣe fàájì débi tó dáa àwọn obìnrin lè wà nù mọ́tò wọ́n dẹ̀ pajú orò dé wọ́n pajú ayé dé tá a fi ṣeun tá a fẹ́ ṣe tán wọ́n dẹ̀ sìn mí dí ọ̀nà ibi tí mò ń lọ pẹ̀lú ọ̀kadà ìyẹn ni pé tó bá yẹ pé kò ń ṣe ọmọ inú ilé tó gbóhùn inú ilé tó gbóhùn fẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí ló máa ṣàwọn obìnrin tó wà ńbẹ̀ so ayé ò ní mú wa àní kẹ́yìn sáyé àbàrà ayé ò ní bá wa tètè dí ọ̀run ò ní tètè wá pè wá àti ń súnmọ́ ọdún tí ń súnmọ́ wa àní pòfo àní ròfo ó ti dẹ́nu ó ti wà lágbá mi o àní báwọn rìsá gbá mi ẹ ṣe olóòtú mo wà pẹ̀lú yín mo ti sọ pọ́ìntì tó wà nú ẹ̀ fún yín. ẹ ṣeun gan ṣé ń gbé túmọ̀ sí pé náà pé obìnrin òun lóró nǹkan kan Ọlọ́run ti bá yín ṣe kò yín kóbìnrin rí o ṣùgbọ́n torí pé èdè tẹjọ gbọ́ tẹ sọ síra yín wọ́n dá nǹkan tó ń ṣe dúró káwọn obìnrin tẹ kó dání kó lè ráyè kọjá nǹkan tẹ sọ fún wa nìyẹn lédè òrèfè tó yá wa ṣùgbọ́n káyọ̀ pẹ́yìn tó wà gbédè ó máa dín pé ọlọ́mọ yẹn kí jàmbá ṣọlẹ̀ ẹ ṣe ń gbọ́ bàbá wa ẹ yẹ ká tẹ̀síwájú báyìí ǹjẹ́ wá ṣeé ṣe fún bóyá àwọn ọmọdé ìsìn àbá àwọn tó mọ̀ tún mọ ọ̀rọ̀ ọ̀fẹ́ yẹn wípé kóun náà kó mọ̀ kó dẹ̀ máa sọ pẹ́pẹ́ àbí dandan tó bá lọ ṣàwo ló ní láti gbọ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ ni bàbá. ẹ ṣe àwọn ọmọ wa táwọn mi ṣe ogun ọlá fi ṣàwo ni ogun ọlọ́fẹ́ ṣàwo ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wa ṣe ogun ọlọ́ṣàwo ni mo kọ́ lẹ́yìn ọ̀pẹ̀lẹ̀ táwa tún mọ̀ ń pa ẹ̀ mo kọ́ ìyàwó mi lẹ́rìndínlógún oyè ìyàwó mi ò dẹ̀ ṣàwo bẹ́ẹ̀ làwọn ọmọ mi so ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe ọmọ tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ èyí tí ò bá ní kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ayé ò ní yé torí inú ayé mo sọ Yorùbá kan fún yín pé inú ayé láyé ń gbé ọ̀rọ̀ ayé ò yẹra ẹ̀ olótù ọgbọ́n níjà àwọn àgbàlagbà Yorùbá wọ́n ní wọ́n kọ́lẹ̀ níjà ẹ wọ àwọn bàbá wa àtijọ́ tó bá fẹ́ tayò wọ́n á kọ́ ayò wọn báyìí ẹ̀yìn ọwọ́ náà máa fi wọnra wọn wọn ò ní fojú ọwọ́ wọnra wọn olótù
ẹni tó bá ń gbọ́rọ̀ mi tó jó nílẹ̀ akáyì òun fi ń bẹ̀bẹ̀ pé kán bá ń share kán love kán like kán máa bá comment kó lè yé wọn. ẹ ṣeun gan bàbá ẹ ṣe. nǹkan tẹ̀ sọ́n sí ni pé àtìyàwó àtọmọ yín láyẹ̀ pé àwọn ṣàwò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ní wọ́n ṣàwò ṣùgbọ́n wọ́n mọ ifá wọ́n dẹ̀ mọ ìrìndínlógún so ó ṣe ṣe kí èèyàn máa ṣàwò kó dẹ̀ mọ ifá kó mọ ìrìndínlógún àti pé kí ni ìyàtọ̀ ifá àti ìrìndínlógún bàbá ṣé wọ́n yàtọ̀ síra wọn ni. ẹ ṣeun olótùú ṣẹ́rí ó níbì kan tí Ọ̀rúnmìlà ti rìn jìnnà tí bàbá ń ṣàwò rìn jìnnà torí pàwọ́ yẹn fẹ́ jìn tí bàbá wẹ ẹ̀rìndínlógún fúyàwó ẹ̀ pé tí n bá sí ilé ọgbọ́n tó máa dání láti máa fi wo nǹkan wò tí nǹkan bá ṣẹlẹ̀ àlejò dé nǹkan tó máa fi wo nǹkan wò ni ìyẹn ní ẹ̀rìndínlógún. ṣé ìyàwó ifá ni ẹ̀rìndínlógún. ẹ ti yé yín ìyẹn lẹ́rìndínlógún ìyẹn ṣọ̀pẹ̀lẹ̀ inú ìrìn àjò kan náà ni gbogbo wọn jọ wà tán ti jọ ń rìn bó ṣe rí ní olótù. sọ́ọ̀tù pé iṣẹ́ kan náà nìkan jọ ṣe. lágbára àwọn tó nílé ayé. ṣùgbọ́n ọ̀nà tó kàn fi ń lò ló yàtọ̀tọ̀. kí wàá ní ìyàtọ̀ tó wà láàrin ẹ̀rìndínlógún àti ọ̀pẹ̀lẹ̀ ọ̀pẹ̀lẹ̀ yẹn lọ́pọ̀ ní fáàbì. ìkan náà ni gbogbo ẹ̀. kí wàá ní ìyàtọ̀ tó wà láàrin ọ̀pẹ̀lẹ̀ àti ẹ̀rìndínlógún. ẹ ti yé ẹ ṣe olótù ẹni tí ó ní ifá tí fẹ́ wọ gbódú ọ̀tọ̀ ẹni tó ń dá ifá ọ̀tọ̀ ẹni tó ń dẹ́rìndínlógún ọ̀tọ̀ ẹni tó ń dọ́pẹ̀lẹ̀ ọ̀tọ̀ ìrìn àjò ọ̀pẹ̀lẹ̀ oríkì ọ̀pẹ̀lẹ̀ ó yàtọ̀ sí bá ṣe ń kí ẹ̀rìndínlógún inú ìrìn àjò tó wà ń bẹ nìyẹn torí ó ní báyìí máa kí fáyẹ̀ láti bẹ̀rẹ̀ tá máa kì dé ìparí èyí tá a dà ní bẹ̀rẹ̀ tá máa kì dé parí ẹ̀ àwa fi tààrin kún ó ní bó ṣe ń ṣẹlẹ̀ so ó dàbí sẹ́yìn ẹnjìníà yìí nísìn kò lè yé wa bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ lọ̀rọ̀ tiwa náà kò lè yé yín ká fogún ọdún sọ fún yín kò lè yé yín but babaláwo tó bá wà nínú ìrìn àjò yìí mo fi ní kẹ́ bá ń like kẹ́ love kẹ́ máa share kẹ́ dẹ̀ máa comment kó lè yé wa dáadáa àní pòfo àní ròfo àní gúnlẹ̀ sóbi tí ò fo ẹ ṣé mo dúpẹ́. òun lè fi sọ pé àwa ń ké kùrọ̀ àwọn láti sọ pé dìdìyàn ló sọ pé kùrọ̀ là ń kó àwọn ọ̀dẹ̀ èèyàn ló sọ pé kùrọ̀ là ń kó ìyẹn là ń dá ìyẹn ni kẹta ń dá ọ̀pẹ̀lẹ̀ là ń dà tán san mọ́lẹ̀ ẹ̀rìndínlógún lẹ́ ń pè lówó ẹyọ lọ́dọ̀ tí yín ẹ̀rì pé mẹ́ta ti yẹ yín sìn ifá yẹn ikin yẹn òun ló ń wọnú gbódù ó ní bá a ṣe máa dà tí wọ́n bá wọnú gbódù tán ó ní nǹkan tó máa tẹ̀ fún ara rẹ̀ kó tó mú fáì àní lọ́bẹ̀ yẹn téèyàn bá dénú bẹ̀ ó dàbí èyí tó lọ mẹ́kà ní bẹ́ẹ̀ pàkájà sọ fún mẹ́kà ní gbódù apàkájà sọ funfun ní mẹ́kà afárun orí ní gbódù wọn fárun orí so ẹ má jà rìn lọ síbẹ̀ ìrìn àjò pọ̀ papọ̀ ni ìyẹn ní gbogbo ẹ̀ ń papọ̀ mọ́ra wọn so a ní sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn mo fi sọ fún pé káàkiri àgbáyé pé kọ́ máa bá love kọ́ máa like kọ́ comment kọ́ máa bá share kó lè máa yáwọn èèyàn so mi dispute ẹ̀sìn mi sọ fún yàn mi ní kẹ́lẹ́sìn máa ṣẹ̀sìn mi ní kólókó má roko ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ̀ lànà tó bí wa sí nínú ilẹ̀ wa nílẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe la gbé ẹ̀sìn. ẹ ṣé bàbá ẹ ṣé. ọ̀rọ̀ ọ̀fẹ́ tá a ń sọ gangan kókó lé lórí ni pé àwọn bá pàtà sọ̀rọ̀ ṣé ó ṣe é ṣe yóò ẹnìkan bá àwọn ẹranko nugbó náà sọ̀rọ̀ nítorí bóyá báyìí ni o àbí kí ẹranko yìí kan yọ síyàn kan ní dúró bẹ́ẹ̀ bí wàá tó wá ń sọ pé tá a bá ń wo fíìmù àwọn eré Yorùbá tó wá ní pé dúró àgbérò ṣé wọ́n lè fi ọ̀rọ̀ fẹ̀yìn náà bá àwọn ẹranko sọ̀rọ̀ tó dẹ̀ máa gbọ́. àwọn bàbá àtijọ́ ṣe ń gbàgbára lọ́wọ́ àjọ̀nù inú igbó tó ṣọdẹ àwọn bàbá àtọ́jọ́ dẹnu igbó àwọn bàbá àtọ́jọ́ dẹnu igbó tẹ́ranko bá fẹ́ ní wọn lára wọ́n ṣe ń làfẹ́ rí pé báyìí báyìí ni ìwọ ẹranko ìpín fẹ́ kó ṣe láì yìnbọn fún ká tó wá sọ pé èèyàn máa pò yìí ẹnu á dẹ̀ máa pò yìí. ẹran lógbó ìbá jẹ́ kìnìún àbí. torótoró lè jò ń gàgbọ́n torótoró lọ́ máa wọnú igbó inú igbó náà ṣe wọ̀ lásán ni
àwọn ṣe ń pàdé àlùjọ̀nú tó ń bá àlùjọ̀nú sọ̀rọ̀ odidi àlùjọ̀nú táwọn dẹ̀ ń bá sọ̀rọ̀ tálùjọ̀nú tó máa fún wọn lóògùn. ibi tí ẹ̀kẹ́ ti ṣàkíyèsí pé Yorùbá ní agbára òun mo fi ń bẹ̀bẹ̀ gbogbo àwọn èèyàn mo ń bẹ̀bẹ̀ ní kò ipa àṣakọ mo fẹ́ kẹ́ bá ń like kẹ́ bá ń love kẹ́ bá ń share kẹ́ máa bá ń comment. Yorùbá ní agbára àwọn àṣírí wà nílẹ̀ Yorùbá tó ń dẹ́rù bàyàn tá a mọ ohun tá a lè ṣe tí Yorùbá mọ̀ fún ara rẹ̀ ṣùgbọ́n à ń fi ẹ̀sìn àfi tanra wa jẹ ni. Mo máa ń sọ fún yàn pé mi dispute ẹ̀sìn torí inú ìlànà kínní kejì bàbá mi àti ìyá mi jáde ń bẹ̀. Mo dẹ̀ máa ń bá wọn ṣe nọ́mbà bóyá kí n ṣe. Ìjọ ilé ẹ máa ń ṣe ilé abígbà tí mo ṣe patí ni. Christmas máa ń ṣe bígbà tí mo ṣe patí ni. Tó bá di gba àwẹ̀ Christian náà the same thing. Easter máa ṣe bígbà tí mo ṣe patí ni. So mo gbà fọ́lọ́run látara tiwọn. Torí tó bá bí mi ní dáhùn tí mo fẹ́ dà yìí. Àwọn tí mo dà yìí mi ní dà. Tó bá bí mi ní dáhùn tí mo dà yìí. So mo gbà fún wọn. Ọ̀rọ̀ ọ̀fẹ́ ò easy láti mọ̀ bẹ́ẹ̀. Ó dàbí ọmọ tẹ́ ẹran lé kéwú ni. Ṣẹ̀rí pé ǹsìn wọn ti ń fún wọn ní kí lorúkọ yẹn lé kéwú bisikíìtì. Kọ́ lè wà lé kéwú. Àwọn ọmọ tán lọ sí ṣọ́ọ̀ṣì níjọ́ Sunday. Wọ́n ti ń ra bisikíìtì fún àti súwìtì o. Kọ́ lè máa sí Sunday service. Ọ̀rọ̀ ọ̀fẹ́ nítumọ̀ ó dẹ̀ lóye ó dẹ̀ gbẹ̀kọ́ ju gbogbo òrìn àjò táàrin yìí lọ. So ayé ò ní mú wa a ní pòfo a ní ròfo. ṣùgbọ́n ẹ bá yàn lóyún bàbá ṣé èdè tó ń sọ nífẹ̀ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí ọ̀rọ̀ mi tó kàn ń wá. Èdè tó pèlè èdè Ifẹ̀ èdè tó dìpù ni ẹni pé ta bá ń sọ Ifẹ̀ Òṣùpá kọ́ni kan mandirétọ̀ ó kọ́ni kan ó lórin tó kọ nínú ọ̀rọ̀ Ifẹ̀ so ó gé ọmọ tó yẹ pé bẹ́ẹ̀ ni Saheed Òṣùpá mi ì lè wàláì mi ì lè fi máa ẹ̀ ṣeré ọdún fáàmì tá a ṣe bẹ́ẹ̀ wá ẹ̀yin náà wá fídíò wa lọ́dún fáàmì tí mo ṣe yìí mi ì lè fi ṣeré tí mo ṣe ní May 5 kọjá yìí ó jẹ́dà tó nílà ká ìtọ́lọ́run fún lórin pọ̀ ó fún lẹ́bùn orin pọ̀ tó bá jókòó orin ló sọ tó bá fẹ́ bá yín sọ̀rọ̀ orin ló sọ so ẹ bá ẹ̀ka kan máa jàjẹ̀ ẹ̀sìn tí ò ní mí nì torí tí bá bí ní ká máa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yìí lọ ọ̀rọ̀ yẹn máa tabára lé máa tabára oko pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ ẹ̀mí tẹ bá ṣí báìbù náà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀mí ó máa tabára lé ó máa tabára oko bó ṣe rí nìyẹn ẹ má ẹ̀ka jìnnà jù orúkọ mi ò tí ì yí padà high chief Dr. Alaba Shitu di apẹ̀nà Fìlúpéjú line aka Olúmọkò kìnìún òfọmọ ìṣeré nọ́mbà mi ò yí padà 08023432615 nígbà kan sí 08023432615 ẹ ṣe olótù iléeṣẹ́ yín ò ní jóná ẹ ní pòfo ẹ ní ròfo ẹ bá kálájì dáadáa wọn ò ní mọ̀kòrò láíláí. ẹ ṣe wọn bàbá ẹ ṣe dáwọ a máa rí wáṣà.